Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin olólùfẹ́, ẹbí, ará, ojúlùmọ̀, ọmọlẹ́yìn, bàbá wa Niyans, pastor yìí ó ní mẹ́sẹ̀jì fún yín. Ká gbọ́ mẹ́sẹ̀jì náà. Ọlọ́run, a dúpẹ́ fún ẹ o. Ọlọ́run jọ̀ọ́ ẹ já gbọ́ mẹ́sẹ̀jì pastor yìí. Mo kí gbogbo àwọn ọmọ Nàìjíríà lápapọ̀. Mo mú ọ̀rọ̀ àǹfààní ńlá kan wá. Àwọn bàbá mi àǹfààní tí mo mú wá yìí, wọ́n jẹ́ àǹfààní ńlá ní orílẹ̀-èdè àgbáyé. Níwájú Ọlọ́run àti èèyàn, mo rí bàbá yìí fúnra mi ni. Mo fi Kábà àti Jerusalem mo fi ṣe ẹlẹ́rìí fún yín. Mo fi Ọlọ́run Kábà mo fi búra. Tálẹ̀ àǹfààní tí mò ń dárúkọ yìí, wọ́n pè wọ́n ní àǹfààní Niyans. Àǹfààní Niyans ni wọ́n pè wọ́n. Mo rí wọn báyìí ni. Ẹ̀yin tẹ́ ẹ kéwú lábẹ́ wọn, ẹ̀yin tẹ́ ẹ gá lábẹ́ wọn, ẹ̀yin tí ẹ ti gbé nǹkan rẹ̀ ṣe ní abẹ́ bàbá yìí, ẹ̀yin ọmọ náà, ẹ̀yin ọmọ bàbá yìí, ẹ má gbàgbé bàbá yìí. Gbogbo ẹ̀yin tí ẹ bá lọ kírun ní ọjọ́ Jímọ̀ ní Friday tó ń bọ̀ yìí, ẹ má gbàgbé àǹfààní Niyans. Mo rí wọn physically báyìí ni. Mo rí wọn, mò ń wò wọn báyìí pé àǹfààní wo leléyìí. Wọ́n wà nínú agbádá white ńlá. Àǹfààní wo leléyìí. Kó tó di pé mo ẹ̀sìn wá fi pèèyàn kan pé mo rí èèyàn báyìí pé báyìí ló ṣe wà. Wọ́n ní pé àwọn náà ń pè ní àǹfààní Niyans. Gbogbo ẹ̀yin àǹfààní tẹ́ dìde lábẹ́ wọn, ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ wọn náà, ẹ gbìyànjú ní Friday yìí, ẹ ṣe àdúrà fún bàbá. Ẹ ṣe àdúrà fún bàbá, ẹ ṣe àdúrà fún bàbá. Àfáà ńlá ni o, àgbà ẹ̀mí ńlá leléyìí. Ó dàbí ẹni pé tẹ́ bá fẹ́ ṣe tàwjíd, kíyàn máa porúkọ bàbá yìí, gbogbo ohun tí èèyàn bá ń fẹ́ lọ́lọ́run máa ṣe. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin àǹfààní lọ́pọ̀lọpọ̀, gbogbo ẹ̀yin tẹ́ dìde látara bàbá yìí, látara àǹfààní Niyans. Torí nígbà tí mo fi lo àǹfààní kan, ó ní àǹfààní ńlá ni mo rí wọn ní tìbáyìí tó wà nínú agbádá white. Gbogbo ẹ̀yin tẹ́ dìde látara bàbá yìí, gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ jọmọ bàbá àǹfààní Niyans. Ní ọjọ́ Friday yìí, ẹ fi àdúrà ràn wọ́n lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Ó dá mi lójú pé gbogbo ẹ̀yin tí ẹ bá fi orúkọ wọn fi gba àdúrà ní ọjọ́ Friday, gbogbo ohun tẹ́ bá ń fẹ́ ó máa tó yín lọ́wọ́. Jésù Kristi Olúwa wa, àmín. Bọ́lá Fátíà. Láti gbọ́ yẹn o. Alana wọ̀ta. Ẹ jẹ́ àkọ́kọ́ dúpẹ́ wípé ní Ànábì tọ́lọ́run rán sí wa, ó jíṣẹ́ pé o. Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì ní man yuridi Allahu bihi khayran yufaqihuhu fid-din. Ẹn tọ́lọ́run bá rore rò, eléyìí o, á rore rò o, yufaqihuhu fid-din. Yóò jò gbẹ́sìn yẹn ni. Ẹ jẹ́ àkọ́kọ́ fi mẹ́sẹ̀jì lẹ̀ fún ẹ̀yin ọmọ ìyá wa onísúfí. Allah subhanahu wa ta'ala ó ní wala yajrimannakum shan'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa. A gbọ́dọ̀ torí pé ara àwọn kan tí wọ́n jẹ́ gulat, àwọn aláhọ̀bóró, àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́, tí wọ́n ń sásábẹ́ súfì yẹn, a nítorí tí wọ́n káwárí àwọn ọmọ ìyá wa àbí àwọn ẹbí wa tá sì ní ṣàbòsí táwọn èṣù ní wọ́n ràn wọ́n yìí fi ìrun ráre, gbogbo tọ́lọ́run fẹ́ náà ni wọ́n ń ṣe. Wọ́n kàn lè kù sáwọn bòmí bó ní súnà náà bẹ́ẹ̀ everybody náà ṣe lè kù síbi tó kù sí. Àmọ́ tí wọ́n bá ti kù sẹ́bọ nínú ẹ̀sìn àbùṣebùṣe. Eléyìí kì í ṣe pé àwọn polówó súfì àbí àwọn defend òótọ́ ọ̀rọ̀ tó bá hàn sí wa ká sọ. Kì í ṣe gbogbo wọn náà ni wọ́n dá, àwọn dáadáa ń bẹ nínú wọn. So àmọ́ àwọn tí ò dá yìí ló pọ̀ jù. Ẹ jẹ́ rò yí pé ní tí pásítọ̀ yìí ṣe yìí, ṣé mọ̀ wípé amúkùn ẹrù ẹwọ́ òkè là ń wo àwòsàlẹ̀. Because tá bá ń sọ̀rọ̀ súfì lẹ́nìí, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àbí ká sọ pé Nàìjíríà, so Tìjàníyà àti Kọ̀dìríyà náà ni wọ́n gbà wájú ń bẹ̀. Bàbá tó wá láwọn rí ṣé Ibrahim yìí Tìjàníyà ni bàbá náà. Lọ́dọ̀ tí wọ́n sì rí àlá na wọ́ta ni. Torí gbígbà bẹ́ẹ̀ tí ó dálẹ̀ náà dálẹ̀, ọláwọn rí ànábì lójú korojú báyìí, subhanallah. Ẹnìkan ò sọ̀rọ̀ ẹ̀rí. Ọmọ ànábì gan gbà tá ànábì kú tán, Fatima radiyallahu anha kò rá ànábì. Nígbà tọ́rọ̀ lágbára gan láàrin àwọn muhajirun àti àwọn ansori, ànábì ò yọ sí anybody. Ṣó ti yé? So ànábì wá yọ sáwọn, kò tún wá yọ sí wọn nìkan, ó tún fún wọn ní ìbádà tí ó fáwọn àlùmọ̀ ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ànábì jàǹbá àwọn mùsùlùmí tó kù. So irú ìròrí báyìí gan, a dead on arrival ni. Anything tó bá mọ lórí foundation yẹn irọ́ ni. So ẹ̀yin tẹ́ wá lọ lè ké tẹ́ ẹjọ́ ní kéwú nínú àwọn ìyàwó ní Sufi. Ẹ̀yin náà gbọ́rọ̀ ọ̀rọ̀ burúkú yìí. Ṣé Ibrahim wa wọ white ẹ̀yìn kẹ̀kẹ́ nìkan láàfà àgbà ni. Ètò tó wá fi bọ̀rọ̀ jẹ́ òun náà ni pé kí ni o, pé kán máa ṣe tàájúdì, kán máa pè wọ́n àwọn jọ lọ́run. Kò dẹ̀ lẹ́bi àwọn tó ń lílò náà fi pé kó ń create content, kó ń wá awareness. Ó ti mọ̀ pé àwọn kan tún gba ìdọ̀tí yẹn. Kán máa ṣàdúrà fún ṣé Ibrahim, ìwọ rí wọn.
kọ́mọ wá pè lójú oorun tó bá di Friday ká bẹ̀rẹ̀ sí pé àwọn eléyìí ò lẹ́bi bí ẹ̀yin onísúfì kọ̀ọ̀kan tẹ́ẹ̀kan sọ̀bìyẹn dibi tẹ́ pé ẹ̀yin kan fẹ́ fi máa jẹun ẹ fẹ́ fi máa bẹ̀sìn jẹ́ ni àwọn kọ̀ọ̀kan mo tuntun sọ bẹ́ẹ̀ for how long láwọn wá ṣe lè dá ẹ rí pé nǹkan tìjú lélẹ́yìí ẹ rí iṣẹ́ Ibrahim ok báwo ló ṣe describe ẹ̀ àbọ̀ òun ló sọ fún ẹ pé kíní òun ṣe wàá bí ẹnìkan wọn alẹ́ ní àfa àgbà ni lọ́dọ̀ wa nú ẹ̀sìn al-manamatu la tubna alayha al-ibadat so ẹnìkan sùn ó lálàá tí ìbá ti ṣànábì ọlọ́gùn sí tó kàn wá pẹ̀lú alẹ́ pàápàá jùlọ àwọn ọ̀tẹ̀ máa fi ròyìn àwọn bàbá yìí bíi ká sín ká ṣe ìyẹn sì bíi ká ní bàbá ìyẹn sì ó ṣe ká máa wọkọ̀ láti ibìkan lọ káúlà kálà lọ fọwọ́ pa sàárè lára lọ fọwọ́ ọlá ṣéwù tọrọ ṣéwù tó ń gan ní ìdádúrà wa fótó ilé tẹ́ ń rí kì í ṣe pá gbé síbẹ̀ láti fi yọ àwọn ọmọ ìyá wa tí wọ́n involve ní accident náà ọlọ́run ká pé àwọn tó wà ń bẹ̀ ká pé wọ́n sì wà láyé bá wa fún wọn lálàáfíà tó láti lọ ọlọ́run dákun bá wa ṣàmójúkò fún wọn akànfẹ́ mẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni pé ìmọ̀ sọ fọ́tò ṣéwù kọ́rùn ìmọ̀ sọ́kọ́lé ìmọ̀ lẹ́mára mọ́tò wallahi kò sí kankan tó lè ṣe fún ẹ kò sí anything tó lè ṣe fún ẹ o afáàní wa idhal maniyatu anshabat awfaraha alfaita kulla tamimatin la tanfa'u tọ́lọ̀ ń bá lásìkò tó fẹ́ lọ tí kò fẹ́ náwó gẹ̀ẹ́ gbogbo sọ àsokọ́ra kan òǹdè kan fọ́tò ṣéwù kan pàró kan wallahi kò ní ṣàǹfààní. So then àwọn kan wà tó yẹ pé karama irọ́ fàbú ni wọ́n fi ń ròyìn ṣéwù yìí ayé social media làwà òun náà ń gbọ́ gbogbo ẹ̀ pásọ̀ náà ń gbọ́ gbogbo ẹ̀ ẹja ká mọ irọ́ láìsí everything because ayé tẹ̀ dé náà nìyẹn kò ṣe lóun rí ibùdó tẹ́mí àwọn olóògùn náà tiẹ̀ nífẹ̀ẹ́ dán o òun wá rí iṣẹ́ Abdul Wahab kan kò ní sọ bẹ́ẹ̀ ó mọ̀ pé bẹ́ẹ̀ yẹn gbolẹ̀ ó gbọ̀lẹ̀ ó mọ̀ pé ní táwọn kan sásá bẹ́ẹ̀ súnfì yẹn ṣe ó jọ tàwọn náà ẹ wà wẹ́lẹ̀ ṣé kò jọ tiwọn ẹ wẹ́lẹ̀ yìí ṣé kò jọ tiwọn ó wá pọ̀ bẹ́ẹ̀ àbí àwọn kàrámù ọ̀rọ̀ tẹ́ mọ̀ pa kiri ẹgbọ́ sàkáwù ẹgbọ́. bàbá búlálà níjọ́ tí wọ́n pàdé àfáàgbà tálà àfáàgbà ṣe Ibrahim bàbá búlálà ni mọ́lítà kéyiná mùsùn mọ́tàfà rákiná mẹ́ngà síwájú ìbádárì. Allah tó gé yẹn náà. bàbá búlálà ló sọ báwọn ó ní yàgẹ́ òsàlà àzọm àfáà gbogbo ayé níjọ́ tá a ti jagun bá dàdí tán àríra máa fè ní. ṣé Búlálà wí bẹ́ẹ̀. wèrè lẹ́nu mi nígbà tí ò wá láyé tàná ayé tẹ̀ ní ò lè yé. ó wọ́n lọ́nà ní láyé tòní náà ṣe yí ọ. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé ó náà ṣé rí tí mo fẹ́ rí èyàn oníṣúfì kan sí ọ̀pọ̀lọpọ̀ yín náà dẹ̀ nìyẹn kì í ṣe gbogbo yín àmọ́ 90% yín ó ní pé kí ni o tata'awanuna 'ala al-ithmi wal-'udwan ọlọ́run ní ẹ má fọwọ́sowọ́pọ̀ lórí ìbàjẹ́ àti ẹ̀ṣẹ̀ ìyẹn lẹ́yìn máa ṣe mọ́jàrọ̀ wọn mọ́ correct ẹ̀ torí pé believe pé tó tẹ́ bá ti parọ́ yẹn tẹ́nìkan bá ti já yín kì í ṣe oníṣúfì gidi gbogbo àwọn yẹn dẹ̀ kórí jọ síbẹ̀ yẹn ṣé Jamiu àti ṣé Ibrahim Niyans wá pàdé wọn ni mọ́lítà kọ́yínà múlò gẹ́sùwà ti Bádìrì níbo síbo ok ṣé Ibrahim àti bàbá Búlálà wà náà tọ́jú jagun Bádìrì. Can you imagine how does this make sense to you àwọn ideology burúkú tá a ní ẹgbẹ́ kò ní Islam lélẹ̀ ibẹ̀ yẹn náà ló dẹ̀ gbàrú ẹ̀ gbogbo wọn náà wá ń ṣe àlàáfíà gbàrú ṣé kàrámọ̀ nìyẹn pásítọ̀ ṣe gbé ilé tó náà ní òpin let's go there náà káfí rọ́bà tí yín jẹ́ dànù ẹ mọ̀ wá parọ́ òṣì kàrámọ̀ bàbá bọ́ ṣe ń jókòó dìde bọ́ ṣe ń so omi depo bọ́ ṣe ń sọ ayán di kinní kan bọ́ ṣe for how long tẹ́ bá ti wá wá ń jókòó yín yẹn báyìí ẹ nírí kankan sọ kàrámọ̀ àwọn bàbá náà ní pẹ̀lú fà burúkú enough of these shenanigans ó wà pọ̀ bẹ́ẹ̀ àṣírí àwọn àgbàlagbà nǹkan inú ilé ẹ mọ̀ pàlùjọ̀nù ẹ mọ̀ sọ̀rọ̀ dáadáa lẹ́nu ẹ̀yin kan náà lọ ìkírun mọ́ ṣé o ti gbé ẹ̀ ń kírun mọ́ kà for how long àwa ní pásítọ̀ kan jáde wá lóun rí ṣé nǹkan lójú àlá wá ní káwọn ṣàdúrà fún un for how long ẹsẹ̀ wọn kì í ṣe kọ́mẹ́dì ẹkùnrin tó lọ́n ṣàánú tẹ́ ẹ mọ kí ó tẹ́ bẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ gbé súfì yẹn sórí Islam tẹ́ pé ní tó bá ti bá Islam mú bẹ̀lẹ̀ ń ṣe ẹ dákun ẹ máa jáde sórí àwọn ọ̀rọ̀ báyìí ìyẹn ó mọ̀ ná àwa náà lọ́rùn kì í ṣe pé a kórìíra yín wallahi alazim ìjẹ́ mùsùlùmí ti so wá papọ̀ náà àmọ́ tẹ́ bá ń ṣe tí ò dáwọ́ ò ní dákẹ́ ìyẹn náà mà àmọ́ bí àwọn wọn náà mọ̀ sọ àwọn kàrámù òfò mọ̀ sọ̀dọ̀ tí káàkiri yẹn for how long so make sense yín náà ni so make sense ni ṣé Jamiu Búlálà àti ṣé Ibrahim wọn á pàdé lógun gazuwatu Badiri asáwò náà wọn lálà
ànábì wá fún wọn ní nǹkan kan ó tún ju kùránì lọ ànábì fún wọn ní nǹkan kan tó a'udhu billah ẹjọ́ enough is enough inú sufi náà gbogbo kíní ìdẹwà ẹ ní rí inú sunna ẹ bá wa ṣe gbìyànjú lórí ẹ ẹ̀yin àfa wa dáadáa. Assalamu alaikum.